dúpẹ́ bàbá, àwa dúpẹ́ ọmọ, Èdùmàrè ó ṣe tìrẹ ni ògo. Lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho mo tún ti gbé dé, mo ní news tèmi authentic, mo ní evidence. Àwa dúpẹ́ pampam, àwa dúpẹ́ ọmọ, Èdùmàrè ẹ ṣé tìrẹ ni ògo. Pam 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 Èdùmàrè ó ṣé tìrẹ ni ògo. Máa jọba lọ Olúwa, Princess Rita mo ní máa jọba lọ Olúwa. Olúwa ọba tá kò lè. News lórí Sunday Igboho ẹ tún wá gbọ́ latest news o, alágbára tá. Obìnrin sàlámà ìlú ọjọ́ ó sọ ìṣun lábàlẹ̀ àná ọba ìtọ́mọ wa. Bóyá mo sọ ìṣun mọ́jú kí oṣù látọ̀nà ọ̀gbọ̀n wà bá ìtọ́jọ́. Onítọ́mọdé ní káàkọ́ mi èyí tó mọ́tò yọ. Ẹ̀rọ sẹ́sì bọ̀ ní ìṣe. Bọ́lábọ̀ mi tí ó tó fẹ́ mú àdó dúró. Àgbélé tí máma jẹ́ sí. Ọkà bàbá máa jẹ́ kí màá jẹ́ bí mo jọ́ òde orí. Láàrin ìlú, láàrin ẹbí, àtẹni tí mo mọ̀, àtẹni tí ò mọ̀ bí ara mi. Ọdún méjèèjì la fi gbogbo, ọdún méjèèjì la fi wò wéré. Latest news for Sunday Igboho, authentic news. Àtọ̀sán ló yẹ kí n ti, but mo jáde àtúnṣà, mo voice note yẹn wà. Good afternoon, good morning, good evening to all the Way Nation and Esabod followers. Ẹ fọyàn ìyá yàn wá at 60. Jíjọ Sunday Igboho, good news, good news. Tẹ́ẹ̀bà jíjọ Sunday Igboho ẹ̀ ní gbọ́ news tí mo mú wá o. Ewé nation ẹ jẹ́ ká fi jó pa Sunday Igboho. Nígbà tí kò sí owó. Ọlọ́run ti ní sùúrù lérè. Àyànmọ́ ọ̀hún ṣògo. Mo ní ẹ fi ijó tẹ́ bá fẹ́ kí n sọ sórí Igboho latest ijó.
àní ẹjọ́ Sunday Igboho ń wò yín lọ́wọ́lọ́wọ́. Ṣeré fẹ́ Esabod mi. Inú bẹ́ẹ̀ ṣẹ̀yẹ̀ wá lókèrè, wọ́n ti jó ti rẹ̀ ní o. Ọmọ Ajíbọ́lá ṣe rẹ̀ jẹ́jọ́ àmì àjọ. Mi ì rí kọ́mẹ́ǹtì ẹ̀jẹ̀ tán fóònù kejì. Ọmọ lọ́jọ́ bí o. Ọmọ lọ́jọ́ bí o. Ẹ̀mí ajé púpọ̀ o. Ọmọ lọ́jọ́ bí. Ọmọ lọ́jọ́ bí o. Ẹ̀mí ajé púpọ̀ o. Ọmọ lọ́jọ́ bí. Esther. Ọmọ bọ́dẹ̀ nìyẹn ọba o. Ti Ìbàdàn. Àwọn ti Ìbàdàn nìyẹn. Wọ́n gbogbo wọn kọrin fún mi. Ìbàdàn yìí jàjà yìí. Ọ̀pọ̀ èèyàn ló fẹ́ ṣe irú èyí o. Ẹ jẹ́ nǹkan kọ́ bẹ́ẹ̀ tí bí orí kẹ̀kẹ́ wọ́n náà yíyọ. Bóyá náà, ìgbà kì í máa gbọ́gbà kó wà. Mo fẹ́ ṣẹlẹ̀ o, ọ̀gá wa ni. Àlùbáyé kà lára ló ń gbé. Ṣẹ̀ṣẹ̀ máa nìbàdàn ló ń kọrin yẹn àti Bọ́lá Bọ́lá tí. Bóyá yàtọ̀ ẹ má gbàgbọ́dé o, ẹ má làkọ́dé o, ẹ má tẹ sọ̀rọ̀ àkọ́dé láyìíká. Bàbá yẹn lè làkọ́dé lọ́dọ̀. Bọ́lá mo fẹ́ kó kọrin ẹni tó lọ gbé máikrófóònù yẹn ó dà pé Janet ṣe bẹ́ẹ̀ bá jíjó mo ti ṣí kinní tẹ́ẹ̀ bá jíjó Sunday Igboho màá bínú mi ní sọmọ o wàláì èmi ń ṣiṣẹ́ pàwọ̀dà àwọn ará Kútọ̀nù ni. Gbogbo wọn náà yà sọ pé àwọn fẹ́ kọrin nígbà bá di Esabod Bọ́lá bọ́ọ̀lì tí lápàtó òbí sẹ́ẹ̀rì gbogbo àwọn onífújì yìí ẹjọ́ ẹ máa wà òkè ibo ni wọ Bọ́lá wà ẹ máa kọrin lọ akọni. Mo appreciate yín o pé mi appreciate yín o bó máa kọrin. Gbogbo àwọn ewé tẹ̀sán. Kí ló ṣe broadband? Okay, broadband Ìbàdàn ìjà náà. Adé Ọmọ́táyọ̀. Broadband yẹn ò dáa. You are all welcome. You're welcome. I won't take much of your time because after this, I'm going to Instagram to fuck. Àwọn ọmọ mi dúró dé mi lórí. Mama, can you show your youth picture to see? Over here, youth picture me. Ma fi youth photo mi. Nígbà tá a jẹ lé ìgbẹ́ lọ bọ́ wa. Esabod lónìí kí gbogbo wọn. Ó ní ẹkú àdúró ti ìyá ewé. Ó ní gbogbo yẹn ṣe, gbogbo yẹn ṣe. Ó ní gbogbo yẹn ṣe, gbogbo yẹn ṣe. Actually, àwọn ọmọ mi ti ń pè mí, wọ́n ti ń pè mí lórí Instagram. So a máa dóra wa pọ̀ ní èmi náà ti múra dé o. Ọdún ewé ní sanwó wáì. Gbogbo mọ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo yìí. Bẹ́ẹ̀ bàbá bọ́ sí ìbẹ̀rẹ̀ àkànjẹ dúpẹ́. Èmi máa rí àkànjẹ bọ́ ní ìdílé. The news update. Báwo gbogbo ewé ní sanwó o. Àṣọdún ọdún yìí. À ń sọ̀pẹ̀ láyéláyé. Esabod lè kí gbogbo wọn àṣàbí o. Àṣàbí o káre, àṣàbí o káre. Gbogbo yẹn ṣe. No wrinkle.
No wrinkle. Going 61. End of the music. Okay. The latest news. Let me put on my phone so it will enable me to see the comments. Ewe Nation, mo kí gbogbo yín. Ewe Nation, ó pé oríṣiríṣi categories. Àwọn kan wà Ewe Nation Club, àwọn kan wà Esabod Nation Club. Àwọn ò ń ṣe Ewe Nation, but Esabod Nation. We call them Esabod followers. You are all welcome. Welcome on board. Haters, take your seat and continue to peep through the window. You are all welcome. Ejoko, orí mi lókun tẹ́ ń bá mi fà. Orí mi lókun tẹ́ ń bá mi fà. Ẹ mọ̀ pé kéèyàn tó lókìkí láyé náà. Bẹ́ẹ̀ bá máa lókìkí náà láyé yìí. Òkìkí mi dàbí ti Tinubu ni. Ó dàbí ti Tinubu ni. Kò sí ní ojúmọ́ kankan má dárúkọ Tinubu. Òkìkí mi dàbí ti òkìkí mi dàbí ti kíní ni. Anyway, don't miss our cross-fucking on Instagram after this brief highlight news. Àwọn ọmọ mi wọ́n ti ń ju òbò àti òbò àti ọyàn gbogbo dédé náà wọ́n ti ń ju sọmọ kẹ́sì ṣe mọ̀ pé olóṣó cathedral ni wá lórí Instagram. Orúkọ tèmi ni Esther Tokunbo Àṣàbí Abọ́dẹ̀rìn ní ìlú Ìbàdàn. Ọmọ Ìbàdàn Mèsì Ọ̀gọ̀ nílé Olúyọ̀lé níbi tí ò lè gbé ń jàre oníhun. Èmi ni ọmọ agbọ́ sásá mọ́mọ́sá. Ṣèbémi ọmọ lagbọ́ yàyà mọ́mọ́yà. Ìbàdàn kì í bá ní ṣọ̀tá ká mú lọ sójú ogun. Ìjà ìgboro yìí náà ni àfi bí àfi ṣe ìjà ìgboro. Ìjà ìlójútì. Ìjà tí ò ní dẹ́kórọ̀m ò ní ìjà Ìbàdàn. Lọ́nà ló mú mi pẹ́ pẹ́tẹ́ lómi ó bà jáde nísìnyí yóò wọ bìrì sí à. Kí ló kàn mí? Ọyàn mi ni ẹ crop rẹ̀. Tọ́mọ ọyàn ìyá 60 tí nípù mi ò tí ì kọjú sílẹ̀ o. Nípù mi sì ń wókè o. Ìjà ìgboro di Ìbàdàn. Ìbàdàn ò lójútì kankan. Kó tó bú Ìbàdàn àti kọ́kọ́ búra rẹ̀ ó wá kun tó èébú. Ìròyìn pàtàkì jẹ́ kí mú wọ̀sọ́ mi wá. Ọmọ tó gbọ́ láàmì fi máa ṣáàmì. Àyìndé adé mi bọ̀bọ̀. Àyìndé adé mi sùtì. Gbogbo ẹni ṣe mí lóore Àṣàbí o. Oore tẹ́ ṣe fẹ́ mi kò lè tán o. Ọlọ́run lọ́ba ẹlẹ́san Àṣàbí mo gbà o. Unfortunately gbogbo ẹni tí ò bá ti lógo, gbogbo ẹni tí media house ò bá ti interview ẹ mọ̀ wípé bóyá nítorí pé kò sí jáàmù lórí Facebook, it's all repetition of things. A ti ń gbọ́ gbogbo oríkì ìpọ́nrí máa pọ́ gbọ́ Esabod, mo ti ń gbọ́ oríkì mi láti over 6 years. So mi ò wá interested. Ẹ try kí news ò tiẹ̀ gbé ẹ̀yin náà kàn tiẹ̀ gbé yín wá sí news kan wípé ìyẹn àwọn media houses wípé iṣẹ́ tẹ̀ ń ṣe látòrí Facebook tẹ̀ ti ń sọ̀rọ̀ yìí o àwọn fẹ́ interview. If not so, I can't continue to roll in the mud with the pigs. So ẹ jẹ́ ká tẹ̀síwájú. Mo gba ìpè láti Kútọ̀nù. Fẹ́ bo nọ́mbà ẹni. Ẹ rí i pé èdè French, èdè Kútọ̀nù, ara Kútọ̀nù, èdè Kútọ̀nù ni ó sọ, ó dẹ̀ fi voice notice sílẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé mi náà ní ènìyàn ní Kútọ̀nù, kì í ṣe èèyàn kan, mo ní ẹbí ní Kútọ̀nù ni. Ṣé yé yín? Mo ní ẹbí ní Kútọ̀nù. Gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ kì í ṣe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kútọ̀nù ni lọ́ọ̀yà Kútọ̀nù ń sọ fún yín.
kì í ṣe gbogbo tó ń lọ ní Kútọ̀nù ló ń sọ fún yín, bọ́ mo fẹ́ fi dá yín lójú wípé bó ní tí Ọlọ́run bá fẹ́ mú yàn tẹ̀síwájú, can you talk now? You're just a motherfucker. You fuck off on my platform. Never in your life rush me to talk. Never in your life. I might decide not to say it. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ìlú tí mo ti gbé rí ni ìlú tó Kútọ̀nù. Ìlú tí ó sì wà lọ́kàn mi wípé mo máa ra lé sí ni pẹ̀lú. Bí ìbá ṣe pé no wonder about the people no be better person. Block. Ẹ máa bá mi ṣùgbọ́n àwọn tẹ́fẹ́rẹ́ dìé sí pátá mo máa block. Okay, who's next? You are sweating in the AC. Block. Mo ṣe wẹ̀ tán ni. Ṣó yẹ gbogbo oil ni mo ṣe wẹ̀ tán ni. So mo ti block ẹ. Blocking yà sí mi lọ́wọ́ gan ní ìsìn. I don't block on IG. I don't block on IG. Unless ma rí pé no profile ní tó wá látòrí Facebook mo máa block ẹ. But lórí Facebook yìí, ọtí tí máa block gbogbo yín pátá tó pé èèyàn méjì péré ló kù tí ó mọ̀ wò ni. Máa block yín. Mama, calm down now. Kò ní dá fún yàrá yà ẹ̀. Salisu sọ Látúndé. Ọmọ storyteller block. Ẹ ṣá máa fi rẹ́ẹ̀dì sí báyìí. Máa fi rẹ́ẹ̀dì sí. Màá waste time yìí kí n tó sọ. Àìní sùúrù tí ẹ fi ní rí Yorùbá nation gbà alára yín ló wà. Olóòlòṣì máa mú yín máa wá miracle kiri lọ́dọ̀ àwọn churches. Àìní sùúrù. I'm a news broadcaster. So kàn fẹ́ kí wá sórí live chat kí ni ẹ ló èèyàn mi. No, you don't roll that way. 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 Máa ṣe ìpolówó máa ṣe gbogbo ẹ̀. Ìwọ tójú bá ń kán ni kó máa lọ mú ṣàkọ́dà. Mo ní ìgbéraga dànù. Tóyìn Adéwálé, you're welcome. Ọmọlára àtúnṣe, you're welcome. Ìyálàyà tiẹ̀ náà kò ní yàlàyàlà yà ẹ̀. Bó ti wá blọ́ọ̀kì ní ìsokú bó ṣe kọ́mẹ́ǹtì padà ní ìsìn. Òfò ní yàláyé ò ṣe. Ìwọ̀gbọ́n ó ṣòfò tẹ̀lé yàláyé ẹ̀. Bó ti blọ́ọ̀kì ẹ̀. Ó ti di fírífírí lójú rí. Ó ya òrè kẹ́yà yìí ẹ̀. Kí n gẹ́ tó porúkọ ẹ̀ mo ti blọ́ọ̀kì ẹ̀. Kó tí ó rà máa gẹ́ mọ̀ láì lọ bó ṣe kọ́kọ́ bómi yẹn tí mo fún ẹ léṣe padà. Ṣíléhù olórí burúkú ó koríko ó mọ̀ wù lára ẹ̀ ni. Kúrú náà ó mọ̀ wù lára ẹ̀ ni. Alákọ̀rí ìṣẹ́gun ó hù lára rẹ̀ Ṣáléhù. Ó gbórúkọ ẹ Ṣáléhù. Ìṣẹ́ ó mọ̀ wù lọ́wọ́ ẹ̀. Kò lè kò dá mi ló mo ti blọ́ọ̀kì ìwé. Ó ti di fírífírí lójú rí. Ó ti di hùnà. Inú ẹlẹ́dẹ̀ ló wulẹ̀. Tóyìn Adéwálé, you shut up your mouth. I don't fucking know you. How do you want to be my PA? How will you want to be my PA? Who the hell are you? Kí ni ìpàdé asínmi àti ọlọ́jà? Just a new person here. You never tell me you want to be my PA. Now. Bí aláya yìí bá ń sọ̀rọ̀ kẹ́ máa rọ́ kẹ̀kẹ́ ni. Mama, for the sake of good people. Abi Kayari is yeah. Abi Kayari, yeah. Mo rí yẹn na mommy, you are doing good job now. Mo fẹ́ sọ bí ìdí àìwọ̀ fún yín. This is Esabod Spiritual Center. Ẹ padà síbi tí wọ́n ti ń ṣorí burúkú tí wọ́n ti ń ṣépè. That is where you belong. Àtẹni tó ń ṣe, àtẹni tó ń play rẹ̀, àtọwọ́ tó ń kọ gbogbo ilẹ̀ ẹjọ́ ni o. If you are not for it, better move to Esabod Spiritual Center lórí Facebook. Okay. Inú mi dùn láti fi tó yín létí wípé bí ènìyàn kan ni Ọlọ́run,
ó ti pa fóònù ìwé pé mi ò rí màmá comment màá lè máa block ẹ̀. Bí ẹyẹ ṣe pé mọ̀ nítorí Ọlọ́run tẹ̀lé wọn tó lórí burúkú ni bó bá ṣe lórí burúkú ni orí tèmi ni kó máa gbèpè. Ṣé àwọn alárí 1080 tó wó mi èèyàn mẹ́ta ló ṣépè fún mi yìí ṣe ṣépè fáwọn 1000 plus tó kù lórí burúkú olùṣì èmi yẹn ni kí n forí gbèpè. So ojú mi ò tí ì smooth to over 60 èmi ni kí n forí gbèpè kàn ṣépè fún mi kí n máa gbájẹ kò dẹ̀ ní dá fún yàrá ìyẹ̀fẹ́ ni tó fi sọ̀rọ̀. Bí ènìyàn kọ́ ni Ọlọ́run rí. Mo ní nígbà míì tí Ọlọ́run bá ṣe nǹkan sábàbí ló máa ń jẹ́. Ó lọ fi pèsè àyè sílẹ̀ fún ẹlòmíràn. Àìgbà kádàrá ló ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín kó máa gba kodoro. Mo ní tó ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho tó fa ìbànújẹ́ fún ẹ̀yin. Mo sọ fún yín pé ó nọ́mà. Nílé ayé yìí gbogbo ìrìn àjò wa láyé ìgbésẹ̀ wa láyé ó ti yí Ọlọ́run. Níjọ́ tí wọ́n pẹ́ ní court, mommy please no block anybody again, you are blocked. Who the hell are you to tell me what to do on my platform? You buy a liar. It's a blocker. Who the hell to tell me not to block on my platform? Kakulu fún yàrá ìyá ẹ. Mo ti ṣe sí blocking. Ní dáfẹ́ tó bá ní mo ṣe pé. You don't control people on their platform. If you don't tolerate what the person is doing, hello, hang the transformer. Don't come here. I wish to block everybody I have enough followers, not the miscreants. Okay. Wọn ò ní farabalẹ̀. Àìfarabalẹ̀ yín ló mú yín kí àìfarabalẹ̀ yín ló mú yín kí ẹ fi da Yorùbá nation agitation yẹn rú. But àwọn tó rí wọn pé lábẹ́lẹ̀ wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Tí orí wọn pé àwọn kan wà mo sọ fún yín pé àwọn kan wà ní abẹ́lẹ̀ tó jẹ́ pé wọn wọ̀ sí lórí Facebook àwọn bàbá ni àwọn èèyàn gidi tó wà ní abẹ́lẹ̀ ọmọdé wà nínú wọn pẹ̀lú àwọn gangan ló ń sponsor àwọn lọ́ọ̀yà àwọn barrister. Okay. Kì í ṣe àwọn wèrè tó ń pariwo lórí social media tó ń kówó jẹ. Kì í ṣe àwọn asínwín tó ń kówó jẹ tó kàn fi tó wé pé wọn ò kó olójú kan náà nílùú tán wà kan lọ Nàìjíríà. But oníròyìn là wá. Oníròyìn là wá. Níta bá rí, we are not in support of anybody. I love Sunday Igboho as my son. You me pé kí n fọwọ́ra lórí. I will still deliver my job diligently. It's my job. Ní kí n rí, kí n sọ, whether good or bad, it's my job. It's my job. So yẹ yín bí oníròyìn mò ń ṣe. Ìtó ṣẹlẹ̀ ni wípé nígbà tí wọ́n kúrò ní kóòtù ńjọ́ yẹn àríyànjiyàn pọ̀ gan. Ẹni mi fẹ́ lo earphone kí n gbọ́ voice ẹni tí lọ́ọ̀yà ṣe pé ní Kútọ́nù lọ́ọ̀yà kì í declare gbogbo nǹkan tán wọ́n fi gbogbo ẹnu sọ̀rọ̀ ní Kútọ́nù. Wọ́n wá gbà ṣẹ̀mọ̀ pé wọ́n ti fún olóyè Sunday Igboho ní asylum ní Kútọ́nù kò dẹ̀ sí nínú prison kò sí ní àtìmọ́lé kò sí nínú prison kò sí ní àtìmọ́lé àwọn tó jọ ń jókòó lọ́wọ́lọ́wọ́ wọ́n bá mi sọ̀rọ̀ ní sọ jù bẹ́ẹ̀ lọ. Wọ́n dẹ̀ ń protect ẹ̀ wọ́n fún ní bodyguards lótìtọ́ ni ṣé búrú yìí àbí búrú jí ló lóun jẹ́ bàwùtì wèrè external kínní àbí nǹkan ó wà ní Kútọ́nù wọ́n gbé helicopter lọ ẹmọ tí Kútọ́nù ẹmọ jẹ́ kí n sọ game according to this person mo dẹ̀ lè play voice ẹni yẹn wọn kò lè dá ẹni yẹn mọ̀ èdè Kútọ́nù jọra wọn. ẹmọ tí anyway jẹ́ kí n sọ ọmọ aláìsàn tẹ́ni yẹn wí voice note ẹni yẹn wà níbí yẹn kan play kíkí ní kẹ́hìn pé mo máa
bá yín sọ mo dẹ̀ mọ̀ wípé olóòótọ́ ni gbogbo nǹkan. ẹ mọ̀ tí ọlọ́mọ yẹ ká bọ́ sọ́wọ́ ọ̀tá wa tí ó fi wá ṣe ẹlẹ́yà. How market Nigeria government àṣẹ ẹ ti ṣe ara Kútọ̀nù àti ẹ ti ṣe àwọn olórí Kútọ̀nù. Mo sọ fún yín pé gbogbo olù tí Nàìjíríà bá búra táì àṣẹ gbogbo olù wọ́n ń wòye láwò sunkún ẹ̀ ń wòra yín ní àwòrán ẹ̀rìn. Ẹ ti rò pé gbogbo tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ ṣe ń pàṣẹ fáwọn ọmọ Nàìjíríà náà lè ṣe máa pàṣẹ fún any other country. Wọ́n ń wòye ẹ wo rúru Buhari for example wọ́n lọ fún educative program ní London fún àwọn tó kàwé àwọn PhD holders. Iṣẹ́ kò rán Yẹmí Ọ̀ṣínbàjò tó kàwé òun ló lọ mo dẹ̀ mọ̀ pé yóò mọ̀ lọ sùn bẹ́ẹ̀ ni yóò lọ mọ̀ sùn bẹ́ẹ̀ ni. Just example Kútọ̀nù ní kí n sọ fún yín wípé oró tó dá mi mú dọ́ Nàìjíríà oró tó dá mi kò sí nǹkan kan tó ṣe olóyè Sunday Igboho kò sí ní àtìmọ́lé kò sùn ní àtìmọ́lé àmọ́ wọ́n ní wà ń bí kíní mo sì tún lè play ẹ̀ tán máa play ẹ̀ tí n kẹ́ ń sọ̀rọ̀ tán ẹ̀dẹ̀ máa gbọ́nu wọ́n ní tó wà ń bí kò sí ní àtìmọ́lé ẹni tí mo mọ̀ dáadáa ń Kútọ̀nù lẹ́ni tó ń sẹ́ndì kíní mo ní fámìlì ń Kútọ̀nù mo sọ fún yín. ẹ jẹ́ kí n tún wá sọ kankan fún yín inú Kútọ̀nù ń bí Nàìjíríà wọ́n níṣẹ́ rántí wípé ẹ ti bọ́dà mọ́ àwọn pé Nàìjíríà ò gbọ́dọ̀ cross wá sí Kútọ̀nù ẹ ti bọ́dà mọ́ àwọn ẹ jẹ́ ká gbé àwọn ó jáde ọ̀rọ̀ tí wọ́n nígbà bí téèyàn bá fẹ́ gbẹ́ kòtò tí o bá fẹ́ gbẹ́ kòtò wọ́n ní má gbẹ́ kòtò jìn tó bá dọjọ́ iwájú ara ilé rẹ lè kó sínú kòtò yẹn o ẹ ti ẹ̀ gbọ́ píkṣọ ìwé láwọ́ ẹ̀ wá. gbogbo nǹkan tó bá sọ mo máa ń tẹ̀lé mo máa ń rí mo sì máa ń rí pé tẹ́ bá sọ tó bá yá títí òdodo ni. ṣé ẹ rí lórí ọ̀rọ̀ Sunday tó wà ní Benin Republic information tí mo sọ fún yìí ẹ jọ ẹ má gbé sórí íńtánẹ́ẹ̀tì. ẹ̀pà tó ní má gbé síta bó ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé má gbé sórí íńtánẹ́ẹ̀tì òfófó mò ń ṣe. kì í ṣe pé ó wà ní prison. wọ́n ní kì í ṣe pé wà ní prison ṣe ń gbọ́. ibi tó wà ibi tó gbélé safe ni tí wọn bá ṣe bẹ́ẹ̀ tó bá fi Sunday lẹ̀ wọ́n lè pa wọ́n lè bọ́lẹ̀ láyà bọ́dújámì nǹkan kí nǹkan mi kò tó ṣẹlẹ̀. ṣé ẹ rí president tó wà lórí oyè ní Benin Republic ọmọ bíbí Yorùbá ní ọmọ ànàgó ni ó dẹ̀ mọ nǹkan tó ń ṣe aláìfọ̀. ó dárúkọ ọba wọn ní Kútọ̀nù. tí àwọn ọmọ Yorùbá Nàìjíríà tó wà Benin kí wọn bá Yorùbá àti Èkó sọ̀rọ̀ Lagos State sọ̀rọ̀ kí wọ́n bá lè mọ̀ wípé Benin Republic kò lè gbé Sunday Igboho fún Nàìjíríà life forever for what? Because Buhari ti bọ́dà mọ́ Benin for 1 year 7 months tó ti bọ́dà wàhálà yìí ti wà nílẹ̀ tí wọ́n ti ń fà láàrin ara wọn tẹ́lẹ̀ náà ara rẹ̀ nìkan tó dìde tó fẹ́ jà tó fẹ́ ṣe tí ọ̀rọ̀ bọ́dà gbogbo nǹkan máa yanjú tí nǹkan tó wà tó jẹ́ president kan máa rí ìrọ̀rùn láàyè tiẹ̀ náà kò lè ṣe kò tẹ̀lé ṣé ni ẹ̀wọ̀ ni kò lè gbé lọ́bì kankan òun náà mọ̀ tó bá fẹ́ dán ògbọ́n tó mọ̀ wípé Kútọ̀nù máa dànù. one ìkejì àwọn oníròyìn tó ń gbé ọ̀rọ̀ Sunday sórí afẹ́fẹ́ ẹ bá wọn ẹ sọ̀rọ̀ fún wọn ẹ jẹ́ kí wọ́n dá kó rí pariwo ẹ̀ àsìkò tó wà yìí kò ní jí àtọ̀ àsìkò tó wà yìí ó ní ìdàdúrà ni ó ní ìdí ìrànlọ́wọ́ ni kì í ṣe pé kí wọ́n bọ́ sórí afẹ́fẹ́ wọ́n wà ní Benin Republic ó ṣe kí ni ibi tó wà ilé ẹ̀ ló wà kò sí nǹkan tó máa ṣe wọ́n kó ìyàwó ẹ̀ gan ó mọ̀ pé ibi tí ọkọ tó wà kò sí ẹni tí tó máa rà á lára bí Sunday ṣe wà màmá mi ó ti di egungun ẹja tá a kó mọ́rùn kò lè ṣẹ́ kò gbọdọ̀ gé òun lọ́rọ̀ Sunday Igboho jẹ́ mo sì dúpẹ́ lọ́wọ́ yín sùúrù tẹ́ ẹ ní ìtorí mo rí lórí social media àwọn tó sọ̀rọ̀ burúkú tó ṣe gbogbo owó èrè wọn tí wọ́n sọ sí iná tẹ̀sí ní sùúrù tẹ̀sí máa ń fún wọn ní ipò result tó dá lórí ọ̀rọ̀ Sunday Igboho tó jẹ́ kókó ọ̀rọ̀ bíkọ́sì ẹ sọ̀rọ̀ kan ọmọbìnrin lèmi lọ́ọ̀yà àbẹ̀lẹ̀ wọn yìí sọ gbogbo ọ̀rọ̀ tán gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀
wọn ò lè sọ fún yín ẹni wọn ó ti yá tó bí ẹni tó wọn ò lè sọ fún un. Ṣùgbọ́n ó dá mi lójú wípé Sunday Benin ti wá Sunday ti pẹ́ pé kó jókòó sórí ilẹ̀ Benin Republic kó ṣe nǹkan tó dáa pẹ̀lú wọn torí gbogbo akitiyan tó ń ṣe lẹ́kọ̀ọ́ tó ń mú yẹn àwọn amú yẹn lọ́dọ̀ tiwa nǹkan kò lè ṣe Sunday anybody ò lè fọwọ́ kó Sunday ta ló jẹ́ Tinubu ta ló jẹ́ Buhari ló dé again Tinubu ló dé again nǹkan tí kò yí àwọn ọmọ Lagos state nìyẹn tó bá jírọ̀ ló bá ń pa mọ́ mi ẹ sọ pé kọ́ lọ bèrè lọ́wọ́ ọmọ Bọ́lá Ahmed Tinubu tó jẹ ìyá lọ́jà wípé ibo ni bàbá ẹ wà tí àwọn ọmọ Yorùbá gidi torí wọn bá pé lóòótọ́ tó bá náyà kó lọ béèrè lọ́wọ́ ọmọ yìí pé bàbá ẹ̀ nǹkan bò ló wà ń fẹ́ rí àbí kó béèrè lọ́wọ́ ẹ̀mí sí pé ibo ni Tinubu wà kò sẹ́ni tó máa fèsì inú wọn wọn ò mọbi tó wà nǹkan tó fà tẹ́ ẹ̀mí sí ò lè sọ̀rọ̀ kì í ṣe pé ẹ̀mí sí ò ní àìkè Yorùbá nation ẹ̀mí sí láìkì ní Yorùbá nation ó fọ́lọ̀ Sunday Igboho kì í ṣe gbogbo ló máa kógi sótúwájú tó máa kórí sí no ìtorí nǹkan tó wà lẹ́yìn ọ̀rọ̀ tẹ́ ti sọ ní 2019 wọ 20 òun ló ń ṣẹlẹ̀ wípé àwọn tẹ oríṣi ti ń lọ sí Lagos State wọ́n máa gbá pàwọn èèyàn máa ṣe pé mo rí tí ṣó tẹ ṣe lọ́jọ́ tẹ́ fi sọ̀rọ̀ nígbà táwọn kan sọ̀rọ̀ ṣàkàṣàkà sí i lórí àwọn ọ̀rọ̀ lásìkò àwọn àbíkẹ́ gbogbo àwọn olórí burúkú tí wọ́n ń jẹ wókówó tí gbogbo ti ń gbómọ lọ́wọ́ àti lọ́lẹ́ Nàìjíríà lóbi iṣẹ́ ti di wàhálà mọ́ mọ́mì ọlọ́wọ́n lọ́ra ẹ̀mí fún mi o ẹ pẹ́ láyé ẹ jẹ̀ wọ́n mọ́ ẹ gbó ikú ò ní pa yín àìsàn ò ní gbé yín dé gbogbo ẹni tó bá fojú kójú wò yín wàláì lágbára lọ́run lágbára inú kọtẹ́lù àwọn ọlọ́mọ àgbábẹ̀ lọ o. okay it seems pé problem tí mo rí pẹ̀lú ẹ̀yin ọmọ Yorùbá tí mo fi sọ pé ẹ lè rí Yorùbá nation ẹ lè rí gbà ó dijọ́ tí ẹ bá ní understanding iṣẹ́ mi I'm a liberal person ebi ò ń ṣe ẹni tó máa ń tàyàn mi ìwà diplomatic ní ti máa gbọ́ ní news ó lè favour yín lẹ́nu kó má favour yín lọ́la kò sí newspaper tó wà stable all media houses are unstable because ọ̀tọ̀ ní story tó máa jáde láago kan ọ̀sán ètò máa jáde ní 1:30 ọ̀tọ̀ ni I'm telling you from the horse's mouth meanwhile mo rí fìrì nígbà tí mo jí ní ìrọ̀lẹ́ yìí unfortunately ìgbà tí mo máa padà mi ì mọ orúkọ ẹ mo kàn rí fìrí nígbà tí mo tan fóònù mi ní wípé wọ́n rí ẹni tó gbé sórí Facebook wípé Tinubu is dead mi ní tún sọ jù bẹ́ẹ̀ lọ mo ti sọ reason tí mo gbọ́ Tinubu ti kú ṣe pé ètò ń gbé fọ́tò Tinubu kiri mo ní kàn sọ pé kó kàn tiẹ̀ ṣe live chat kó má ṣe edited one o mo ti sọ yìí ní tí ìgbà tẹ́mi àti Tinubu jọ sọ̀rọ̀ ní last month bàbá yẹn ti sick sínú ọkàn gan tí ó lè sọ̀rọ̀ dáadáa tí mo lè sọ pé Esabod ok ṣé Tinubu ti lọ sí Paris níbi lẹ́yìn ìgbà tó ń sọ pé Tinubu kan kú tí wọ́n sáré tún lọ yí pé Rafiu Tinubu kan ni ṣé ó ti lọ sí Paris torí ìjọ tó bá mi sọ̀rọ̀ yẹn ó yẹ kó wà ní Paris 3 days ó sọ mi pé ń bọ̀ wá sí Paris màá mọ ohun ẹ ti ohun ṣe mọ kéèyàn ti sí kìkì ọ̀rọ̀ ẹnu ẹ kó má lè jáde kó lọ Paris yẹn náà how many months wọ́n tó declare Danjuma ṣé yá àdúrà how many months wọ́n tó declare abẹ́mi níyà wọ́n tó declare ẹ máa wò wọ́n ń palẹ̀ gbogbo ẹrù wọn ni wọ́n ṣe máa tú fọ́ ẹ kí Tinubu ṣe live chat kó ṣe laughter kó lọ sí campaign kan kó lọ ṣe laughter á mọ̀ pé current campaign ẹgbọ́n tí Arákútọ́nù yìí nínú ìsìn ó ní kí abẹ́ lọ́wọ́ MC Olúọmọ kábẹ́ lọ́wọ́ Tinubu kádẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ ọmọ ìyá ẹ̀ làgà ipò níbo ni Tinubu wà ibi voice note tán fi lẹ́nu kò dẹ̀ sí story tí n bá sọ is always authentic ètẹ́tí sílẹ̀ wọ́n tán bá ti parí gbogbo àwọn paperwork wọ́n á declare Tinubu ti pass away ìjọba Nàìjíríà nípa ìgbéraga torí pé fẹ́ fìyà jẹ mẹ̀kúnnù ẹ ti bọ́dà mọ àwọn tó lọ ra ráìsì Kóńgò kan àwọn kọ́sítọ́ọ̀mù yín wọ́n máa disgrace wọ́n máa já wọn sí skẹ́ẹ̀tì wọ́n á gbé sórí social media torí Kóńgò gàárì kan tó fẹ́ jẹ ECOWAS nígbà tẹ́ bá ti bọ́dà Kútọ́nù ní tó ń bí ara Kútọ́nù lọ́wọ́ gan olórí burúkú ni bẹ́ẹ̀ gan bá ṣe ẹsẹ̀ gbé Kútọ́nù bí mo ṣe gbọ́ wọ́n máa arrest yín ìjọba Kútọ́nù yàtọ̀ sí ti Nàìjíríà
ọ̀nà tó ń fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ kíkú ṣe pé ń fún wọn ní iná lọ́fẹ̀ẹ́ ẹ̀ ń gbowó lọ́wọ́ wọn bẹ́ẹ̀ lẹ́ẹ̀ fún wọn ní iná mọ́ wọn á sì lọ gbaná ń Ghana wọn á lọ bomi ń Ghana kò pọn dandan kan gbà Nàìjíríà kátàlẹ́ mi Kútọ̀nù ni ó yẹ kí bàtẹ́ ti close border yẹn wípé káwọn ará Nàìjíríà kó máa ra nǹkan mọ́ láti Kútọ̀nù tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ Republic of Benin under Western region ló wà àrẹ̀sẹ̀ pa ni torí pé ẹ fẹ́ ṣe kéèta tó pé ẹ fẹ́ gbé ráìsì fún Dangote ẹ bá yé àwọn mẹ̀kúnnù jẹ́ wípé káwọn mẹ̀kúnnù kan má lọ sí Kútọ̀nù fún jíjẹ Kútọ̀nù ó yẹ kí bọ́dà yín kó open ni because mélòó ni ìdí ìrókò sí Kútọ̀nù mélòó ni ìdí ìrókò sí Kútọ̀nù ẹ bá nǹkan ajé wọn jẹ́ for over 1 year tẹ́tí ti bọ́dà ẹ dẹ̀ ti gbàgbé pé gbàfúnrájá ni gbàfúnrájé ni gbàfúngbàdà ìtẹ́fi ti bọ́dà wọn yẹn ó yẹ kẹ́ ní pé káwọn tó lọ ń kọjá kan máa san táàsì ni tó pẹ́ fẹ́ ṣàpẹ̀ pọ́níṣì mẹ̀kúnnù ẹni wọn gbọ́dọ̀ jẹ́ imported rice mọ́ ẹ mọ̀ pé gbèsè lẹ fi dá fún Kútọ̀nù wọn ló affect wọn economically ṣe pé news tí mo mú wá ṣe pé ẹ rí pé news máa mú wá mi ò rò rí pé wọ́n ti bọ́dà mọ́ wọn nǹkan ọ̀tún lèmi máa ń gbọ́ from reliable source wọ́n wá sọ yí pé àwọn ò lè ever ẹjọ́ Kútọ̀nù government if Nigeria bring any plane if possible ṣé wọ́n mọ ọlọ́pàá ń Kútọ̀nù kó tiẹ̀ tàn wọ́n kó gba plane yẹn lẹ̀ if they bring any plane can you grind that plane àwọn tó bá wà nú ẹ̀ gan rú àwọn burútáì gbogbo wọn etí wọn mọ́lé ń Kútọ̀nù mo fi ṣòfófó fún yín ni pé ní ìgbà tó fi voice note sílẹ̀ fún mi ó ní kí n má ti sọ létà má pè pé ó gbé iṣẹ́ fún oníròyìn bó ṣe máa sọ pé yẹ wá máa gossip lórí WhatsApp mi mọ́ kí ló mi pè kí n má sọ n tó jẹ́ kí wọ́n pẹ́njọ́ yẹn wọn ò gbé sílẹ̀ but I'm advising the Kútọ̀nù it's high time you would be taking their plane grounding their plane freezing their plane if you see them don't forget what they did to you you remember they block your entrance about your border and that affected your business and he is Buhari they think they can control any Africa because they are still believing they are the giant of Africa wọn ò ní good relationship with any African country wọ́n máa ń wò wọ́n ẹ mọ̀ pé nínú gbogbo òru Nàìjíríà ló proud jù mo máa ń wò tẹ́ bá sọ pé mo proud ẹ̀yin ò proud omi tá a fi ṣe Nàìjíríà nìyẹn Nàìjíríà tí ó mọ̀ bú ọmọ Kútọ̀nù wípé wọ́n gbọ́ pé wọ́n lọ́mọ Kútọ̀nù ló lọ fẹ́ ọmọ Kútọ̀nù wọ́n gòdù jọ ọmọ Nàìjíríà lọ ayé wọn tó rò gẹ̀yìn ti Nàìjíríà lọ ayé wọn mú yẹ́sì gẹ̀yìn ọmọ Nàìjíríà lọ àjàjà kó sọ pé olùfẹ́yàn sí ya ló lọ fẹ́ ń Ghana mọ́ kí nínú ayé wọn tó rò ó mú yes èyí tó pé gbogbo ayé ò fẹ́ fẹ́ yín mọ́ Nàìjíríà gbogbo àwọn tí ó ná Nàìjíríà kò sí tó fẹ́ fẹ́ yín mọ́ dórí àwọn òyìnbó. So therefore bí mo ṣe ń sọ wọ́n tó sọ yìí pé ò agree pẹ̀lú bí pé Bọ́lá Tinubu kú mi ò sọ̀rọ̀ kó agree mi ò sọ̀rọ̀ of course bí rédíò bá sọ̀rọ̀ àkìyàn agree now ibi jọ kàn sọ tèmi ni kì í gbogbo tí n bá ẹ̀rọ láì bó sọ pé gbogbo tí n bá sọ you don't need to agree but ẹ jẹ́ ká máa really láti máa chat ká máa talk ká interact yóò fa èpè ìyẹn ò fa ìpè báwa náà là ń gbàdúrà lójoojúmọ́ pé gbogbo àwọn ajẹgúdú jẹra tí ò jẹ́ kí irú wa kí ò jẹ́ kí irú ẹ̀yin tí wọ́n fẹ́ ká lóyún àlùyọ́ nílùú Nàìjíríà pé kọ́lọ̀ kó bá wa pa wọ́n àfẹ́ tó bá ń jẹ ẹni tó bá ń jẹ lábẹ́ wọn ló ní kó má kú àní ọlọ́sìn ní sọ fún pé lọ́dún yìí 3 ni ó kù ní olóṣèlú 3 ló máa kú within the next 3 months mo ti ní àlàyé ti pẹ́ rí pẹ́ àlàyé náà rí pété rẹ̀ nígbà tó ń bá ẹ̀yin lẹ̀ ń gbàdúrà ẹ yẹ kí n sọ fún yín gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé láwọn olóṣèlú yìí tẹ́ ń praise wọn èlò ni wọ́n ń fún yín ṣe é ṣoríire pẹ̀lú owó tán fún yín ẹ ṣoríire pẹ̀lú ẹ̀ but ẹ rántí ẹ jẹ́ kí guilty conscience kó máa rọ́ ní máìdí wípé owó tó fi ń jìyà jẹ ará ìlú o làwọn fi ń bribe yín gbogbo tó sọ yìí pé ṣé èdè ni wọ́n pè wà ní news lẹ́nìí wọ́n ní owó tí ṣé èdè ni àbí per month wọ́n pè ní pé owó tí MC Olúọmọ tó ń collect in all garages
tó ń collect in all garages pé billion naira ni in a month. But that is what wọ́n ṣe fẹ́ eradicate garages million. Ṣe pé garages náà ni wọ́n ṣe garages náà gbé Wasiu Ayinde sí. FC Oluomo ni chairman, Wasiu Ayinde ni director gbogbo garages. Ẹ wo iye owó tó ń rí. Anyway, I don't have much to say. Story pọ̀ tí mo fẹ́ sọ pé àwọn àṣírí kan tó wà lọ́wọ́ mi nípa àwọn olóṣèlú. I'm not for Yoruba nation. So continue ranting and abusing me. Tó o bá ti get public figure tó recognize in the newspaper, I will not answer you. Tó tí ẹ bá ti ń ṣiṣẹ́ náà bí ọdún márùn-ún, ẹ ti ń ṣe bí ọdún mẹ́ta mẹ́rin márùn-ún tí ẹ kún recognize yín, I will not answer you. Please, Alade, if you can believe this, then you can really believe that. Ṣé n block ìdìgì ìṣókẹ́yẹ yẹn ni? Okay, wọ́n ti fi rẹ̀ dì sí then block ẹ̀. Bẹ́ẹ̀ ṣe sọ́ngbà tí yàrá àdúrà náà nìyẹn. Tẹ́lú pé ó wà healthy. Mo ní tèmi gbọ́. Ó ti bó dìgbà yẹn náà. Ẹ gbọ́ ẹ̀yin ọmọ Tinubu ẹ̀ ṣe sọ pé kó ṣe chat. Ẹ ní kó jókòó sínú ilé ẹ̀ kó ṣe chat. Kó ṣe chat. Okay, 123 billion per year. Billion per year. Láwọn gáréjì tá à ń rí pé wọ́n ṣe jákujàku yẹn. Anyway, mo máa fi yín sílẹ̀ torí mo fẹ́ lọ discharge. Mo lọ bá àwọn ọmọ mi lórí Instagram. Bí mi bá discharge bí mo ṣe wáyé kò ní àti rórun sùn yóò le díẹ̀. Àwọn yẹn dẹ̀ ti fi ọyàn àti kíní. So à ń lọ sí IG. A fẹ́ lọ dóra wa. So màá bá yín sọ̀rọ̀ lẹ́tà. But ìròyìn ayọ̀ nìyẹn. Wọ́n dẹ̀ nìkan rọra pariwo Sunday Igboho kò sí fún Nàìjíríà mọ́. Òun náà mo kò lè pariwo Nàìjíríà bí tó wà yẹn. But the reason tó tún fi secure ẹ̀ tó fi mú sọ́dọ̀ yìí pé kò sí tí wọ́n lè ṣe Nigeria government àwọn ò ní release ẹ̀ fún yín ni pé torí pé wọ́n ní ó sọ pé ó máa ṣe border nígbà tó ti border. Kí ni ìyẹn aṣojú mọ́? Ṣé rí àṣẹ ilẹ̀ làbọ̀ àbá o? Ẹrù kò síwájú dáadáa. Bóyá ó ṣì wà sí kí o but ẹni tẹ́mi gbọ́ ohun yẹn kò dé lọ Paris 3 days ló ràn lọ Paris. Ó ní secretary òun tó ń jẹ́ Fẹ́mi pé táwọn bá kó Paris àwọn bọ́ wá sí Dublin then we can talk face to face but ṣe ń sọ ohun yẹn ti tán. Ẹni tí ó connect gbà tó gbé fóònù lẹ̀ ó ní báyìí báwo ló ń bàbá Tinubu bẹ́ẹ̀ ló ní mo sí mo ń lọ Paris in 3 days àdẹ̀rí kó lọ Paris ìjọ kẹta yẹn náà sọ pé ó kú. Ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́. Ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́. Bó bá kú náà kò sí tí fi ń ṣe èèyàn. Tó máa ní Buhari kú lé níṣẹ́ inú yóò nìdán. Bí Buhari bá kú lé èèyàn ọmọ Yorùbá lẹ́ẹ̀kì Buhari. Fúlàní gan ní kí ẹ̀yin gan lẹ́mọ̀ kọ́ rest in peace. Ẹ rí i pé because ẹ̀ stable. Bó ṣe rí ìyẹn ẹ wo ó jẹ́ lọ họ̀bù mi lórí Instagram dàbọ̀ mi ìráyè tì yín. Love you. Bye.